iṣẹ́ Ọlọ́run kò sẹ́ni tó yé mo ti yiri iṣẹ́ Olúwa wò títí tí ó rú mi lójú lórí iṣẹ́ gbàǹkọ́ tí ń ṣe ni Olúwa bá a ti ń retí rẹ̀ níwájú ilé ló ń gbọ̀nà ẹ̀bù bá a wẹ̀yìn kùnlé a tún ti gba bòmíì. èrò ọkàn ọmọ ènìyàn kò rí bí t'Olódùmarè rárá mo sápẹ́ mo lọ yẹ kádàrá wò irọ́ ń parọ́ fún kálukú ni ohun t'Olódùmarè ń fẹ́ gangan ní í ṣe nínú ayé ọmọ ẹ̀dá ènìyàn. ọ̀rọ̀ Adémọ́lá Adélékè ló mú mi rìnrìn àjò ẹ̀mí tí mo mọ́rúkú tẹ̀pá àrònú tí mo gbàgbọ́dọ̀ lọ́wọ́ mo fẹ́ mọ bólúwa ti jẹ́ mo fẹ́ tanná wádìí ìyanu lẹni tí í jẹ́ Olúwa mo wá ṣe ní kókó dì kókó mo ṣe lọ́rọ̀ dandan àṣebi tí mo ń lọ òní sí. ọ̀rọ̀ Adémọ́lá Adélékè ṣé kádàrá ni mo tún yí rí àyànmọ́ mo gbé wọn síra wọn mo dà wọ́n pọ̀ ọ̀kan ṣoṣo ni ohun àyànmọ́ ni kò yàtọ̀ sí kádàrá kálukú ló yanrí ẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀. ìgbà tí mo rìn títí tí mo dé pẹ̀kun ọ̀nà ni mo padà àṣírí Olódùmarè ò ṣeé rí nínú ayé oníkálukú ló ti ń jorúkọ rẹ̀ lódodo ẹni ayé dáa fún alólúwa dáa sí mi ẹni ìgbà rẹ̀ lọ́tínrín tó kù díẹ̀ fún iṣẹ́ Olúwa ni kì í ṣe èèyàn. mo gúnyán orin títí iyán ò ṣeé jẹ iyán lẹ́mọ mo ro kàròyé títí tí ṣe lọ́kàn ń dín yàyà kò ṣeé kó mo yá sinmi lórí ọ̀rọ̀ ta ní jolúwa àyànmọ́ Adémọ́lá Adélékè ṣẹ̀rù bà mí mo dojo níwájú ọba lókè mò ń tọ̀ ṣùrùṣùrù. ẹ̀rù ò kọ́kọ́ bà mí nígbà tá a bẹ̀rẹ̀ ètò ìpolongo ìdìbò f'Adémọ́lá àmọ́ pógún ṣì ń bọ̀ ogun jálumi àmọ́ páwọn ọmọ àsìtáànì kan ti kóra wọn jọ tí wọ́n rẹkẹ tí wọ́n sì ń wò. àsìkò kan mo lọ sí Amẹ́ríkà mo fọ̀rọ̀ ránṣẹ́ sílé mo tún dé London mo sọ nípa àṣeyọrí Adélékè lóríṣiríṣi mo fàwòrán iṣẹ́ Adélékè hàn gbogbo èèyàn nílé lóko káyé lè mọ̀dí tó fi yẹ kó padà sípò. ológun dúdú yes mo ṣe kísà nínú ètò ìpolongo ìdìbò f'Adémọ́lá mo lẹ́gbẹ́ àkọọ́dù ní ẹgbẹ́ lárugẹ kò sì déédé lọ sínú ẹgbẹ́ àkọọ́dù ọ̀hún ẹgbẹ́ APC ló kọ́kọ́ fẹ́ wà. Adémọ́lá pẹ̀lú Dèjì Adélékè pẹ̀lú Davido ni wọ́n lọ bá President Bọ́lá Tinubu nílùú Àbújá wípé Adémọ́lá fẹ́ wá darapọ̀ sọ́dọ̀ wọn kí wọ́n jọ mọ́ ṣẹgbẹ́ wọn. gbogbo àsìkò yìí ẹgbẹ́ PDP tó gbádémọ́lá wọlé ní 2022 ìyẹn ò sí láyé mọ́ Wike àtàtìkù wọ́n ti ṣẹgbẹ́ di dàrúdàpọ̀. Bọ́lá Tinubu gbà pé kádémọ́lá wá sínú ẹgbẹ́ wọn Bọ́lá Tinubu ti gbé gbálẹ̀ ládémọ́lá lọ́wọ́ gbogbo senators gbogbo rẹ́ẹ̀pù wọ́n ti ń jó jàgínní yòdò ijó ẹlẹ́mu àfìgbà tó yá ni wọ́n gbọ́ròyìn ìbànújẹ́ wípé Oyètọ́lá lòun ò ní gbà. Oyètọ́lá níṣẹ́ Adémọ́lá tó léun jáde lọ́fíìsì ní 2022 ṣó ní ó padà tó wájú lórí ẹgbẹ́ ó ní lá Adémọ́lá ò lè wọnú ẹgbẹ́ wọn. Bọ́lá Tinubu dẹ́kun ọ̀rọ̀ ọ̀hún títí pé kí wọ́n jẹ́ kádémọ́lá wà ń bẹ̀. ṣé ẹ mọ̀ wípé Oyètọ́lá pẹ̀lú ààrẹ Bọ́lá Tinubu ìyẹn ló wá jẹ́ kí Bọ́lá Tinubu ó gba kádàrá pẹ̀lú òótọ́ àtòdodo ọ̀rọ̀ kán máa ń kóbó wọ́n ti gbéra sílẹ̀ wọ́n ti lọ múra ogun àwọn èèyàn ṣàǹkóṣàǹkó tó yẹ kẹ́gbẹ́ APC ó lò Oyètọ́lá ò gbà fún wọn ó fọgbọ́n kọ́gbọ́n lé wọn kúrò lójú ọ̀nà. Oyètọ́lá dómíṣọ̀rẹ́ dúró wọ́n lé Adébíyì wọ́n lé Ọmọwòrà rẹ̀ Omíṣọ̀rẹ́ tó ti lórúkọ kíran bàbá ńlá bàbá Oyètọ́lá tó dénú òṣèlú rárá Omíṣọ̀rẹ́ tó ti lórúkọ nílẹ̀ yìí tó rà lẹ́gbàá ọ̀kẹ́ Omíṣọ̀rẹ́ tó ṣe pòǹgà ló ṣe lóore lọ́jọ́ ogún lé wọ́n ní oore pẹ́ aṣiwèrè gbàgbé wọ́n torí kan wọ́n dayọ̀ séèpẹ̀. nílé Adémọ́lá ọ̀rọ̀ wá di kí n láá ṣe ara ohun tí mo rò rèé tí mo ṣe níṣẹ́ Ọlọ́run ẹ̀dẹ́ ni àwa má rí dì í lọ́lọ́dùmarè ń jẹ́ bọ́nà kan ọ̀bá dí ibi tó dáa kì í là. Olúwa tó lo Oyètọ́lá láti bẹ́gi dínà Adélékè l'APC àmọ́ póore ló fi ṣe ibi tá a ti rò pé kò sọ́nà ibẹ̀ gangan lolúwa Mádémọ́lá lọ
ìrìn àjò Adémọ́lá Adélékè nínú òṣèlú lológun dúdú yànnàná ẹ̀. ẹ wò ó ìrìn àjò Adémọ́lá Adélékè padà lọ sípò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun àríkọ́gbọ́n ló jẹ́. ó wá yé mi pé tá a bá rí disappointment níbìkan ìwọ̀n ní ká bara jẹ́ mọ́. Adélékè ò gbọ́dọ̀ rí Oyètọ́lá gẹ́gẹ́ bí ọ̀tá. Olúwa lo Oyètọ́lá fòrè Adémọ́lá tán ọjà jùlẹ̀. ẹgbẹ́ accord wọ́n gba Adémọ́lá Adélékè lálejò iṣẹ́ dé. ohun táráyé ti rò pé kò lè ṣeé ṣe ó wá di ṣíṣe níwájú Olúwa. àwọn wèrè sẹ́nẹ́tọ̀ àwọn wèrè rẹ́ẹ̀pù wọn ò padà wá bá Adémọ́lá mọ́. wọ́n lúgọ wọ́n ń retí ẹlẹ́yà lọ́jọ́ ìdìbò. mo wòye ọ̀rọ̀ títí mo lọ kéṣẹ́ lódùmarè pé bo ni kí n lọ. ìpolongo ìdìbò dé APC ń pè mí akọ́dù ń pè mí. mo wá dóríta mẹ́ta ọ̀nà òye mi mọ́. Olúwa nílé Adélékè ní kí n máa lọ. àyà mi kọ́kọ́ já ẹ̀rù bà mí mo ronú pẹ́gbẹ́ APC ló wà lókè. ìgbà tó Olúwa wá kí mi láyà pélé Adélékè ló ń rán mi lọ. mo bẹ̀rẹ̀ ọ̀rọ̀ àwo tí mo kọ́kọ́ ṣe f'Adélékè ni mo ti bẹ̀ gbogbo senators and rep pé kí wọ́n padà wálé. bí wọ́n ti ń pè mí lórí aago ni wọ́n mẹ́sẹ̀gì lóríṣiríṣi sí mi. wọ́n ní ológun dúdú ọjọ́ tó ti ń polówó olóṣèlú ò fẹ́ẹ̀lì rí tó bá Adémọ́lá lọ ó rìgírẹ́ẹ̀tì. Olúwa níṣẹ́ bẹ́mi ni mo polówó Bọ́lá Tinúbú tí Bọ́lá Tinúbú wọlé. Olúwa níṣẹ́ bẹ́mi ni mo polongo tí mo polongo ìdìbò fáyédatiwa nípínlẹ̀ Ondo táyédatiwa wọlé. wọ́n níṣẹ́ bẹ́mi ni mo polongo ìdìbò fún Báò nípínlẹ̀ Èkìtì Oyèbánjí wọlé. àṣetì òkèdè sí nínú iṣẹ́ Olódùmarè ológun dúdú gbéra ńlẹ̀ òdìdé lọ́mọ campaign f'Adémọ́lá. Adémọ́lá ni ó yàn láàyò. sọ́wọ́ ayé kálukú pé mi kọ́ Ọlọ́run ni èmi kọ́ gbogbo àrà tí mo ń dá t'Olódùmarè ni ọba aláṣẹ tí ẹnìkan ní í ṣe. ọwọ́ ayé kálukú p'Olódùmarè ló rán ológun dúdú níṣẹ́ kò sẹ́ni mo kéwì fún tó fẹ́ẹ̀lì. sójú yín wá jà bí ọ̀já ọba òkè ló ń tọ́ mi sọ́nà ọmọ ènìyàn kọ́. Adémọ́lá Adélékè káàbọ̀ sọ́fíìsì ìjọba ojú wa rí 23 kó tó dọjọ́ ìdìbò náà. ìgbà tó yá àwọn ogun ọ̀run sọ̀kalẹ̀ wọ́n débi bàbá èṣùá wọ́n bá wa fọwọ́ kún polongo ìdìbò f'Adémọ́lá. gbogbo bí mo ti wí l'Olúwa ń gbọ́. mo dúpẹ́ aráàlú tèmi ni wọ́n ń ṣe. gbogbo ràwáníà wọ́n dìde wọ́n pariwo Adémọ́lá kíkankíkan. gbogbo irúnmọlẹ̀ tó Olódùmarè yọ́nú sí wọn jáde wọ́n ń pariwo ìmọ́lẹ̀ ìmọ́lẹ̀ ìmọ́lẹ̀. ṣàdédé ni wèrè kan jáde ìgbóná ló ń jẹ́. ó ní lórí Adémọ́lá òun rẹ́dì láti fẹ̀mí ara òun lélẹ̀. Adémọ́lá ò ní wọlé ṣá. ó níbi t'Olúwa bá fẹ́ gbà lórí ọ̀rọ̀ Adémọ́lá k'Olúwa máa ń lọ. ó lóun wọ́n fàgbà Elédùmarè tó gbá Adémọ́lá lọ́wọ́. ó ní pé yí ọ wọlé kò sáàyè. Olúwa ń lérí ẹ̀rọ Àríkẹ́ náà ń lérí. Àríkẹ́ ń sọ f'Olúwa pé tó bá lè kọ̀ lógì wọ́n fọ́ ní kọ́rọ́. Àríkẹ́ wí f'Olúwa pé kàkà kéku ọmọdé ṣèṣe wọ́n jọ fi ṣèṣe ṣàwàdànù. wọ́lí ti bẹ̀ tán. ẹ lÓlúwa ní kẹ́ ẹ sọ f'Adémọ́lá Adélékè wípé kò ní wọlé gómìnà nípínlẹ̀ Ọ̀ṣun. ṣé ẹ gbàgbé ṣá? mo wá ní ká wí fún yín tọ̀wọ̀tọ̀wọ̀ wípé Adémọ́lá Adélékè ó ti di gómìnà wa lọ́ṣun. iṣẹ́ wo lẹ wá fẹ́ jẹ́ padà sọ́lọ́run èké tọ́ràn yín níṣẹ́. ẹ rọra ṣe kẹ́yẹ bá kádàrá jà. kò yé wọn ọ̀pọ̀ èrò ní bẹ̀rẹ̀ ogun èèyàn péréte níròyìn rẹ̀ tó bá yá. àwa dúpẹ́ t'Olúwa ló ṣe tẹ̀rọ Àríkẹ́ ọ̀ṣẹ́. ọwọ́ akubi tó kiri ẹ̀rọ Àríkẹ́ dé Adémọ́lá Adélékè ẹ̀bẹ̀ ni mo bẹ̀ yín ẹ bá mi fún ní kọmíṣánná lọ́fíìsì. ìgbà ọ̀rọ̀ yé wọn mọ́ wọ́n bẹ̀rẹ̀ sí kó bàtàdá kiri. wọ́n pọ̀ ọmọ woman leader níkirè wọ́n pa lóṣogbo wọ́n pa nílòbù. tilẹ̀ Ìjẹ̀ṣà ò níye ẹ̀mí sọnù dúkìá ṣòfò. aṣíwájú wọn nílẹ̀ Ìjẹ̀ṣà ìyẹn ní pé tẹ́ ẹ bá rọ́mọ ẹgbẹ́ àkọọdù ẹdúnbù wọn. mo bẹ̀bẹ̀ k'Olúwa foríjì wọ́n gbogbo ẹni rere tó fẹ̀mí ṣòfò.
mi ò fẹ́ tún rán wa létí àwọn ìṣẹ̀lẹ̀ ìbànújẹ́ ni mo ṣe fẹ́ padà lọ́nà bẹ̀hún. Adémọ́lá Adélékè ẹ̀bẹ̀ ni mo bẹ̀, ẹ tọ́jú ẹbí, ẹ rántí ẹbí tọmọ wọn fẹ̀mí ṣòfò. mi ò lè sọ iye gómìnà alátojúbọ̀ tí wọ́n wá sípínlẹ̀ Ọ̀ṣun, ohun tí wọ́n wá ṣe kò yé mi tó, bóyá wọ́n wá ní káàdì tí wọ́n fẹ́ fi dìbò lọ́dọ̀ wa ni mi ò lè sọ. mo wá dúpẹ́ p'Olúwa mi fi wọ́n ṣẹlẹ́yà, èrè ìtìjú ni wọ́n bá kúrò níbẹ̀. ẹ wo iye owó tí wọ́n pín lásìkò ìpolongo àtàsìkò dìbò tí wọ́n pín fáwọn olùdìbò. àwọn èèyàn kò yà yín lẹ́nu pé wọ́n gbowó à ń bọ̀ wọ́n fi dìbò f'Adémọ́lá. wọ́n pín 30,000 naira, wọ́n pín 50,000 naira. kò yà yín lẹ́nu àwọn ọmọ Ọ̀ṣun fowó múkùjàró sọ, wọ́n kọ́ wọn lọ́gbọ́n, wọ́n fá wọn lórí lọ. wọ́n gbowó lọ́wọ́ Oyètọ́lá, wọ́n kó fẹ́gbẹ́ àkọọ́dù. Jàgínní rondo yègèdè sótọ́ ojú tìyín, àṣàdásíkún ikú wọgbó àdánù lọ. Oyètọ́lá à ń bọ̀, Ọlọ́run ó fòfò rẹ̀ mí o. Adémọ́lá congratulations káàbọ̀.